a kò lè sọ pé Naira Marley ló ṣekú pa ọmọ mi. Bàbá Mohbad ló sọ báyìí látàrí awuyewuye tó ti ń gba ẹ̀rọ ayélujára kan lórí ikú ọmọ rẹ̀ yìí ni Mohbad. Ikú òjijì tí olórin Nàìjíríà ní èyí ni Mohbad kú túbọ̀ ń dá rògbòdìyàn sílẹ̀ nínú entertainment industry àti ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí àwọn fáǹsì àti gbogbo àwọn èèyàn ṣe ń fẹ́ ìdáhùn ohun tó ṣekú fa ikú ọ̀dọ́mọdé olórin náà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún bàbá tó bí Mohbad ni ó ti sọ pé Naira Marley kò sí pẹ̀lú ọmọ òun Mohbad ní àsìkò tí ọlọ́jọ́ dé, pé òun kò lè sọ pé Naira Marley lọ́wọ́ sí ikú ọmọ òun Mohbad. Bákan náà, ìbéèrè jẹyọ fún bàbá olóògbé náà látàrí ẹ̀sùn lílo oògùn olóró tí ó sì sọ wípé òótọ́ ọ̀rọ̀ kò sí nínú ẹ̀ o, irọ́ pọ́nbélé lọ̀rọ̀ òun pé ọmọ òun kò lè lo oògùn olóró rárá. Nínú ọ̀rọ̀ Mohbad ni ó ti sọ wípé ikú ọmọ òun lè jẹ́ eléyìí tí ó ní ṣe pẹ̀lú abẹ́rẹ́ tí auxiliary drugs náà gún kó tó kú. Èyí sì tún tan ìmọ́lẹ̀ sí ohun tó ṣokùnfà ikú Mohbad tó ti ń da awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Bákan náà ni a rí wípé Naira Marley ti sọ tó sì ṣàlàyé wípé kò sí ìjà tàbí ohun asọ̀ kan láàrin òun àti olóògbé Mohbad kí ó tó kú, tí ó sì pè fún ìwádìí tó péye lórí ohun tó ṣokùnfà ikú olóògbé náà. Kọ́bọ̀ ló bá wa tẹ́ Mohbad sáfẹ́fẹ́ rẹ̀.